ti sẹ́ ó ti sẹ́ ó tún ti sẹ́ ó ti sẹ̀sẹ̀ kúrú sẹ́ ó ti sẹ́ ó ti sẹ́ Saudi Arabia ti sọ̀rọ̀ sókè ó ti gbọ́ ó lè gbọ́ Saudi Arabia ọgbọ́n Saudi Arabia ẹ ti gbọ́n ẹ̀gbọ́n àgbọ̀ngbọ́n jù ọgbọ́n wọn ló máa mọ́ lọ́gbọ́n gan ọgbọ́n Saudi Arabia ẹ ti ní làákàyè ọgbọ́n tùwálẹ̀ o Saudi Arabia mo gbé fún yín ọmọ ìyá mi Saudi Arabia ti sọ̀rọ̀ o wọ́n ní a máa gbà kẹ́ mu ọtí nílùú wa ó ga o àwọn amú ẹni tí mu èbójú máa lẹ́rìí Saudi Arabia ti sọ̀rọ̀ wọ́n lá máa gbà kẹ́ ta ọtí nílùú wa wọ́n lè máa wọlé wá tọ̀tún tòsì lẹ́yẹlé fi ń kórè wọlé wọ́n lè wọlé wá mú ẹni tí mu èbù wọ́n ní kò ń sọ̀rọ̀ bí ẹnìkan o wọ́n lè wá fẹ́ mú ìtó yẹ pé ṣinṣinṣin tó kẹ̀kẹ̀kẹ̀ tó kankankan Saudi Arabia ní àyè wà fún yín wọ́n ní tọ̀tún tòsì balẹ̀ yẹlé fi ń kórè wọlé wọ́n ní ẹ wọlé lọ́tún ẹ wọlé lósì ẹ wọlé lọ́tún ẹ wọlé lósì wọ́n ní ẹ wá ṣayé wọ́n ní ẹ máa bọ̀ nílùú wa Ọlọ́run ògún gbọ́ wọ́n làwọn àgbà yín láàyè Saudi Arabia ló pariwo síta o ṣé mi ni mo sọ̀rọ̀ ló dẹ̀ ń bínú kí ló tó ń bínú o ti ń bínú o mọ́jú sí mi problem tiẹ̀ nìyẹn èmi kí n wá sọ̀rọ̀ fún yín problem tèmi nìyẹn kí wọ́n mọ́jú kó fi bínú gbọ́ problem tiẹ̀ nìyẹn wọ́n mọ̀ mú wá fún yín ni o tó ẹ̀yin Nàìjíríà tẹ́ ń discriminate láàrin ara yín ẹ̀yin Nàìjíríà tẹ́ ń bára yín jà ẹ̀yin pínápíná ẹ̀yin p àti secretary Ọlọ́run tẹ kọ́kọ́rọ́ ọ̀nà dání ẹ tó bá ti mu ọtí ń sìn Fẹ́mi Adébáyọ̀ ó sọ̀rọ̀ ọtí ẹ mú dání aláì ẹ mú báyìí ni àwọn ọmọ láìkí ẹ kò fún yín lésì Saudi ti legalize ẹ̀ ń sìn ó yẹ ẹ kóra yín sínú ara yín kẹ́ di gasap ẹ wá lọ Saudi kẹ́ wá lọ jà ẹ wá lọ Saudi kẹ́ wá lọ fa mọ̀gánná fún wa ká lè mọ ohun tó ń ṣẹlẹ̀ kẹ́ni Saudi ò mọ ẹ̀sìn tó Saudi sọ fún yín pé ayé ò síbi tó wà yẹn mọ́ ilé ayé ti bẹ́ ayé ń sáré síwájú Saudi pariwo síta wọ́n ní ẹ̀yin FIFA tẹ́ wá lè gbà ká host World Cup wọ́n ní kí ló dé 2034 World Cup tó ń bọ̀ tẹ́ bá gbà ká host ẹ̀ tẹ́ bá sọ fún wa pé ẹ gbà wá láyè láti host tournament yẹn wọ́n là máa gbà kẹ́ mú anything mu ebù nílùú wa o ṣẹ́rù ń bà yín ni ṣẹ́ ń fọ́ ni wọ́n ní gbogbo àwọn mistakes àti ṣe sẹ́yìn àti mọ̀ pé mistakes ni pé lọ́wọ́ yìí we want the world to see us a fẹ́ mingle pẹ̀lú àgbáyé a fẹ́ bá àgbáyé ṣe a fẹ́ kí àgbáyé rí our love for football káwọn èèyàn mọ̀ wípé a nífẹ̀ẹ́ football wọ́n everybody wọ́n ní ẹ wọlé wá èmi kọ́ ni mo sọ o lọ́wọ́ orí website tí wọ́n SAFF Saudi Arabia Football Federation ó wà lórí website tí wọ́n mo dẹ̀ wá kà á fún ẹ o ló ń wò lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ní kò sí nǹkan kan wọ́n láwọn fẹ́ mingle wọ́n á fẹ́ bí yín ẹ̀yin tẹ́ ń bára yín jà Nàìjíríà ká tó bẹ̀rẹ̀ sí ní ṣí síta ní Saudi gbogbo alámọ̀ pé tí èèyàn bá mu ọtí tán wá gba ẹ mú ògùn gbọ́ wọ́n á na ìdí ẹ̀ àyà wọ́n kọ́ ní kán ṣe ẹgbàá sí ẹ nídìí kán kọ́kọ́ tó igi sí ẹ nídìí kọ́kọ́ lu ìdí ẹ kídìí ẹ bẹ́ ẹ ná ẹlòmíì tó bá mu ọtí ní Saudi ògùn gbọ́ á ní kó lọ san fine tó bá mú ẹlòmíì ẹ̀wọ̀n tiẹ̀ tepud náà wá fi wọ́n tó bá tún wá mú àwọn kan àgàgàgàǹgà tó bá lọ jẹ́ àlejò plane ọ̀fẹ́ ló máa wọ̀ délùú ẹ̀ wọ́n máa deport ẹ̀ straight ni wọ́n máa ní kó má bàálù àwọn jẹ́ ṣùgbọ́n ó di ọ̀rọ̀ football nísìn wọ́n ní ẹ wá mú anything mu ebù ẹ wá jẹ anything jẹ ebù ọ̀gá ojú máa dẹ́ tí ọ máa mú nǹkan o èmi kọ́ ni mo sọ wọ́n sọ tú èèyàn wọn tó ń jẹ́ Yesiu Admishiu ẹ lọ wò níbẹ̀ òun ló sọ síta a máa kà fún yín ẹ máa rí lẹ́gbẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ kí n tó kà fún yín mo fẹ́ bí ní àwọn questions kan èló lẹ believe pé Saudi máa gbé sí orí tournament yẹn if possible tí world bá agree fún wọn
because the world is now àwọn criticize wọn nísìnyí wípé lè gbà ó because tó bá gbà wọlé ó láwọn àwọn ìwà kan tó lòdì sí fi ẹ̀tọ́ ọmọ ènìyàn dún ènìyàn tó máa ń ṣẹlẹ̀ ní Saudi. Àwọn Saudi ní ẹ má bínú, a máa adjust the mistake ni, we just want the world to see we are changing. Mo máa kà fún ẹ o lóhùn ò lẹ́gbẹ̀ẹ́ mi. They are now telling us they want the world to see that they are changing. Mo wá fẹ́ bi ẹ tó yẹn mo Nigeria mo ṣe mú kíní ìwà o. If Saudi can do this, owó yẹn ọtí ló máa tà nílùú wọn yẹn, get this to your head. Saudi ló máa invest owó wọn lórí ẹ̀. Torí ọtí ni wọ́n ṣe sun driver tó ń wa mọ́tò ọtí. Torí tó pé ó wa mọ́tò ọtí ni wọ́n ṣe dáná sun ní Nàìjíríà nílẹ̀ Haúsá. Now Saudi máa kó owó sórí ọtí because àwọn tó máa ta ọtí nílùú wọn ògún gbọ́ wọ́n máa gba tax gan o. Saudi wọ́n máa gba burúkú owó o. Number one, holding the World Cup. Ipa àwọn tẹ host the World Cup náà èló lẹ́mọ̀ tí wọ́n máa rí. Wọ́n máa invest owó sórí ẹ̀. Either they win, either they lose, wọ́n máa get owó. Nítorí pé country wọn ló host ẹ̀. Àwọn tourists tó máa wọlé wá, Saudi is not differentiating. Ipe ẹ̀yin tẹ́ bá ń bọ̀ o, ẹ gbọ́dọ̀ jẹ́ Mùsùlùmí o, ẹ gbọ́dọ̀ jẹ́ Christian o, ẹ gbọ́dọ̀ jẹ́ oníṣẹ̀ṣe o. Saudi did not tell us that. Saudi said tọ̀tún tòsì báyìí ni ẹyẹlé fi ń kóre wọlé. Anywhere you are coming from, anywhere, shall make sure pé mo wo plane dání. Now people will fall in sínú Saudi Arabia. Ẹ sọ fún wa pé tá bá wé gèlè màláíkà máa ṣépè lára nìdí tóbìnrin bá wà tó bá ti wé gèlè sórí. Jọ ọmọ ìyá mi, ṣé àwọn òyìnbó tí wọ́n lọ Saudi lọ́wọ́ yìí ní 2034 if tó bá possible pé wọ́n fún wọn, because they are not begging Saudi ló ń bẹ àgbáyé sí pé àwọn fẹ́ showcase love táwọn ní fún football. Ọmọ ìyá mi tó bá fún wọn pé kí wọ́n host ẹ̀, ṣé àwọn òyìnbó tó máa wá àti Christian àti Muslim àti oníṣẹ̀ṣe àti èèyàn dúdú tó máa wá síbẹ̀ àtẹni tí ò ṣe nǹkan kan, ṣé Saudi máa compulsory wọn kan wé gèlè? No. Ele ká má ṣorí sílẹ̀, a lè ṣorí sílẹ̀ tó ti brainwash láti kékeré ó sì mọ́ wa lára the sin. Tó bá dásìkò òun wọ́n tó bá ń kírun lọ́wọ́, ìwọ tó máa ń kírun lọ́wọ́, ìwọ tó bá ń sùn àbó ń ṣe nǹkan míì, àwọn màláíkà máa ṣépè lé ẹ. Ṣé time 90 minutes yẹn tó máa fi gbá bọ́ọ̀lù àti extra time yẹn àsìkò òun ò ní bàbí. Èèyàn mélòó làwọn màláíkà máa ṣépè lé? No, mo ń béèrè lọ́wọ́ yín ni, mo kó máa bú mi. Ó wà lórí Google o. Ó ti ń bínú, yá má bínú pẹ̀lẹ́. Ó ti ń bínú. Má bínú, mú mi tútù. Mi ò bá ẹ jà. I am just telling you, the Saudi Arabians are wiser. They are not engaging with the world. They want to showcase their talent. They want to showcase their love for football. They are now calling in people where anywhere, whoever you are, whatever you are, whatever you are, whoever you are, come in, fall into our country. After host here, àwọn ẹna máa mutí o, ẹ̀ẹ́dẹ̀gbà kan máa mutí, wọ́n ní gbogbo ẹ̀. Kódà wọ́n tún ní àwọn inhuman ìwà tẹ́ máa ń wù, ìfẹ́ ẹ̀tọ́ ọmọ ènìyàn dìyàn. Saudi ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ipò àwọn máa cancel everything, àwọn máa ṣe normal. No, mo ń béèrè lọ́wọ́ ẹ̀, èló ni Saudi máa gain? Àwọn máa wọlé. Torí ẹ̀ Saudi will never give you their citizenship. Never. Kó lọ Mecca ní 1 million times. Tourist visa no máa fún ẹ. Now they will issue many tourist visa fún àwọn èèyàn. Wọ́n máa get owó ńbẹ̀. Ẹlòmíì á wọlé jàlábí àwọn yẹn, báwo ni wọ́n ṣe ń wọ̀? Á fẹ́ rà, á wọ̀. Ẹlòmíì gan kò ṣe àjì wa pé kí tí wọ́n fi kíní sẹ́yìn. Níbi bí téyín bá ń dùnyàn lè máa lọ ra eyín tẹ́ ń pè lẹ́yìn Mẹ́kà yẹn. Á re eyín Mẹ́kà yẹn á fi sẹ́nu. Àwọn tí wọ́n tà wọ́n san tax. Plane á wọlé, akérò wọlé. Ẹ lè fi tiyín náà kún o, èmi sọ tèmi náà ni. Plane á wọlé, plane akérò wọlé. Tí wọ́n bá kérò wọlé,
wọ́n á san tax, wọ́n á san owó parking space. Saudi ẹ máa get owó bí a kà ní rest in peace fún Nàìjíríà. I could remember àgbà tí Nàìjíríà tí wọ́n ń gbádùn nǹkan báyìí. Plane tó máa jáde, ìtókòyàn wá, ìtókòyàn lọ, everybody á san tax, wọ́n á sanwó, wọ́n á ra aṣọ, àwọn èèyàn á jẹun nílùú wọn, wọ́n á gba hotels ní ìlú wọn, wọ́n á ṣe oríṣiríṣi, wọ́n á trade pẹ̀lú wọn. Àwọn olówó wọn àtàwọn olówó tó wá wo bọ́ọ̀lù, wọ́n á meet ara wọn. Àwọn ọkùnrin wọn àtàwọn obìnrin ẹlòmíì, wọ́n á meet ara wọn. There you are. Their country is growing. Yet Nigerians are on the internet fighting each other, taking each other to court, taking each other to station. Wọ́n ju òkò pa èèyàn nítorí pé ọmọ ọtí kò tiẹ̀ mọ ọtí, ó drive mọ́tò ọtí nílẹ̀ Haúsá. Wọ́n ju òkò pa. If you talk now, okay, Kura straight. Gbogbo àwọn PA Ọlọ́run tó ń hàná. What would they say about these Saudi people now? Would they tell us pé wọn lesson tó ní àbí kí ni wọ́n sọ fún wa? Remember, àwọn ọlọ́tí tó ní kan wá ta ọtí nílùú àwọn. Saudi máa invest owó sórí ẹ̀ ni. Owó yẹn, owó wọn gangan. Ó máa invest sórí ọtí ni. Àwọn ọlọ́tí tó fẹ́ wá space tó máa lò, wọ́n máa ta space yẹn fún wọn ni. Billboard wọn, wọ́n máa ta fún wọn ni. And they will make a lot of money. Nigeria, this is where Nigeria is going backward. Because why pé Tinubu ló announce nísìn pé ẹ fẹ́ play ball o, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n ti ẹ mọ̀ tí Nigeria. Kó wá sọ débi wípé ó ti fẹ́ play ball nísìn o, ìwọ tó bá fẹ́ mu ọtí, àyè wà fún ẹ ní anywhere láti mu ọtí. Àti máa ráwọn tó máa ti bọ́ sórí internet tí wọ́n máa bí, wọ́n máa jà, wọ́n máa sọ̀rọ̀, wọ́n máa ṣe oríṣiríṣi. Kíní kan Aramu ni, Abibu ni, Asani ni. Now here you are, Saudi is lifting up ban, àbí lifting up, àbí lifting down ni. Wọ́n ṣáà ti lift ban lórí mímu, títà, rírà ọtí. Wọ́n ní àti tó lè àti tí ò lè. Now let me read it out for you. O kàn sáré fi yẹn ṣe àkàwé because inú mi dùn láti mú ètò báyìí wá fún ọmọ Yorùbá. Kẹ́ lè rí pé ayé ò dúró síbi tẹ́ wà mọ́. Saudi sọ fún yín pé yàrá kó tó pọ̀ ó gba 20 boys tàbá fẹ́ rà dénú. Now Saudi Arabia said FIFA World Cup. Saudi Arabia says football fans will be allowed to drink beer if they will have the right to host 2034 World Cup. Show clear. If they are allowed to host 2034 World Cup, football fans will be allowed to drink beer. Now, let's go on. If awarded the tournament, will be allowed in resisted fan zone and hotels. Àwọn resisted areas wọn. Wọ́n ní kí ẹ máa mutí, wọ́n tẹ́ bá allow àwọn káwọn host 2034 World Cup. We will allow them to mu anything muebu. Okay. Now, let's go this way. Saudi Arabia says football fans will be allowed to drink beer if they win the right to host 2034 World Cup. Wọ́n kà fún yín látorí Daily Mail. Football fans will be allowed to drink alcohol. Ṣé ti gbọ́ kò kí ṣọ̀rọ̀ bí ẹnìkan o. Wọ́n máa mu anything shangaebu, any shin is allowed to move. Anything muebu now. If Saudi Arabia is successful in its unpopular bid to host 2034 World Cup, sources have claimed. If they successful, láti lè host here. Wọ́n láwọn allow yín o. Okay. The Muslim majority country outlaw the sales and consumption of alcohol. Check gbọ́. But could allow booze to be sold in hotels and resisted fan zone. Both in hotel, resisted fan zone. Resisted mean pé àwọn tí wọ́n ti gbà tẹ́lẹ̀. They will allow to be sold and consumed. Be consumed then. If it's awarded the tournament. It has not been publicly discussed, but it is an acceptable fact
A source told the Sun. Yes, wọ́n ní lóòótọ́ kò àwọn ò tí sọ publicly o, but wọ́n ti gbé sórí website wọn. Wọ́n láwọn tí ń bá àwọn àgbàgbà àwọn kan sọ. Wọ́n ní ṣùgbọ́n acceptable fact ni. Wọ́n ní gàrà tó sure ni, kò sí pé kíní kan ò lè yẹ. Ó certain bàjẹ́ wípé they will allow you to mú anything mú ewu. 2034. Ọlọ́run ní pa yín, kò ní pè mí náà, kò ní fàìsàn dè wá mọ́lẹ̀. Saudi Arabia ó ga wọn lọ wòran o. The Kingdom of Saudi Arabia announced its intention to build a host the 2034 FIFA World Cup earlier this week. Ṣé mo kó mo ti sọ síwájú fún yín. Ọjọ́ Wednesday ni wọ́n sọ, October 4, 2023. Wọ́n ti criticize wọn o. Criticize have one FIFA that to allow the oil-rich state to host the tournament will be sports washing, covering up for its atrocious human rights record. Wọ́n ní human rights atrocious, don't commit atrocity about human rights. Wípé ó máa lẹ́tìkẹ́ o, tí FIFA bá lè gbà kí wọ́n ṣe. Ṣùgbọ́n Saudi ní everything làwọn máa adjust. Now, the source told the Sun, on the Sun paper, we acknowledge very serious mistakes have been made in the past and want the world to understand we are changing. Wọ́n náà acknowledge we have many mistakes in the past and we want the world to know we are changing. Oh God, Saudi ti born again yo. Ìjọ́ òní Nigeria máa born again. Ṣé Nigeria máa born again ṣá? Saudi ló ń sọ̀rọ̀ yìí. Wọ́n náà mọ̀ gbogbo táwọn ṣe sẹ́yìn yẹn ní past ni. Well, Saudi bá ti born again. But àwọn náà sọ fún wa pé tá bá ti ṣe báyìí, tá fi ń ṣe. So táwọn bá tún ti bí wọ́n bá ti yí ọwọ́ aago, Nigeria náà á yí. Okay, bí Nigeria náà máa táwọn bá born again ní 2034, tó máa fi di 4099, Nigeria náà máa born again. Ó ti ń bínú. Má bínú ọmọ ìyá mi. Ebi kọ́ ni mo sọ, Saudi ló sọ, mo dẹ̀ ń kà síta fún ẹ. Mo ń kà fún ẹ nínú kíní kan mail kó lọ kà ń bẹ̀. Ó wà lórí Google. Then the Sun paper, newspaper, ni wọ́n bá sọ̀rọ̀. Okay. We want the world to know we are changing. The sales and consumption of alcohol is strictly prohibited in Saudi Arabia. Gbogbo alamọ̀ mo ti ṣàlàyé fún yín, wọn ò fẹ́ kéèyàn tiẹ̀ mú anything nílò àwọn tẹ́lẹ̀. Foreigners caught drinking can face public flogging. Wọ́n á nà ẹ́ díẹ̀ máa yá. If you are a foreigner, wọ́n á mú ẹ. Wọ́n máa nà ẹ́ o. Ṣùgbọ́n foreigners caught drinking can face public flogging, fines, imprisonment, and deportation. Lọ́mọ ìkàwọ́ plane ọ̀fẹ́ lọ́lé o. But the country appeared to have relaxed its stance with the prospect of hosting the 2034 World Cup, announcing it will bid on Wednesday. They announced their bid on Wednesday, October 4, 2023. President of Saudi Arabia Football Federation, SAF, Saudi Arabia Football Federation, their president, Yasir Al-Michel, said in a statement released on the SAF website, we believe the time is right for Saudi Arabia to host the FIFA World Cup. They believe it's time for Saudi Arabia to hold the FIFA World Cup. Our bid is so driven by a love for the game and a desire to see it grow in every corner of the world. Shown clear their love for football. All right, we want this. We want to celebrate our football culture and share our country with the world. Saudi Arabia, they are now ready to celebrate their football culture and share their country with the world, which means with the whole world. Which means if you are in Africa, you are an European, you are Italian, you are France, you are whoever, Chinese, anywhere, they said they are ready to share their country with the whole world.
That means to say anybody lè fall in tó bá ti mú plane ẹ̀ dání. Saudi ọmọ ọgbọ́n, wọ́n gbọ́n bàjẹ́. Okay, Saudi Arabia will be looking to avoid the mistake made by Qatar last year after an 11th hour decision to ban alcohol in stadiums, having previously said fans will be able to drink. Ṣẹ̀wé Qatar, ọ̀nà àwọn èèyàn mutí kìnnìkan. Ọ̀tọ́ dé ìlú wọn tán. Gbà káwọn èèyàn ṣe tán ní kọ́ máa ṣe wọ́n. Saudi ní àwọn máa yàgò. Saudi, wọ́n lóòótọ́ gan. Wọ́n ní 2034 yẹn, wọ́n láwọn ò ní ṣe bẹ́ẹ̀ tí wá ẹgbẹ́ kìíní yìí wà. Ẹgbẹ́ kìíní yìí wà, èmi ló kàn. Kìíní mi ní èmi ló kàn. Saudi Arabia tó ń pín re, èmi ló kàn. Ire, wọ́n láwọn ló kàn. Wọ́n ní ẹgbẹ́ kìíní yìí wà, wọ́n láwọn ò ní ṣe bí Qatar. Qatar initially contracted Budweiser to exclusively sell alcohol beer within closed fan zone at the 8th World Cup venue in Doha as part of $75 million deal. After the $75 million deal, kí ló ń ṣe? Ọkọ̀nà. Okay. But just 2 days before the start of the tournament, organizers U-turn and ban alcohol around stadium sites completely. After Budweiser, máa mọ tí ẹ̀ tó wà nínú agolo báyìí, sanwó polówó fún mi o. One after tí wọ́n ṣe deal $75 million pẹ̀lú àwọn company yẹn. Now, ó wá díjọ́ tournament, 2 days to the tournament. Qatar wá yí wọn lẹ́pọ̀n sẹ́yìn pé ẹ lè mú ọtí ní vicinity stadium o. Saudi làwa ò ní ṣe bẹ́ẹ̀. Láwa ò ní ṣe bẹ́ẹ̀. Ọmọ Ọlọ́run làwa. Saudi tó ọmọ tó ń ṣe. Láwa ò ní ṣe bẹ́ẹ̀. Wọ́n láwa máa gbà ládùúgbò yìí. Tí mi tí yìí o. Wọ́n láwa máa gbà o. Kẹ́ wá ṣe anything ṣe. Okay. Many demanded refunds from FIFA for giving it to the Qatar Royals, who ruined the tournament with the band. Ṣẹ́gbọ́. Many demanded refunds. Àwọn èèyàn béèrè refund pé ẹ máa fún wa ní refunds wa ni. Wọ́n bá FIFA fà. Ẹ mọ̀ pé Nàìjíríà kọ́ la wà. Òyìnbó bá fi 1 kobo ṣeré. Dọ́là kan báyìí wọ́n bá fi ṣeré. Wọ́n béèrè fún refund pé ẹ lọ gbé fún Qatar. Àwa dé ẹ̀ tẹ́sọ́ pé a máa mú nǹkan. Qatar wá ní pé àní mú nǹkan mọ́. Wọ́n yarí o. Wọ́n béèrè refund. But Saudi ní àwa ò ní ṣe bẹ́ẹ̀. Àwa ò ní ṣe bẹ́ẹ̀, gbé kinní yìí wá. A nífẹ̀ẹ́ football gan. A máa ṣe ọkọ̀ tí a máa boycott òfin ẹ wọlé wá. Qatar tí wọ́n lọ náà kì í ṣe pé wọ́n mú ọtí o. Qatar kàn ban pé around the stadium. But Saudi now is telling you pé both around the stadium, all the resisted fan zone, their hotels will be allowed láti rà, láti tà, láti mú, including everywhere tí wọ́n ti resisted tẹ́lẹ̀ ní Saudi. Ó lágbára o. Qatar was also honored for its ugly human rights record. Qatar mọ̀ pé Islamic country lòun náà. Wọ́n lòun náà, wọ́n kàn rọ́nù ẹ̀ ni, because òun náà ní ó ní ugly human rights record. And FIFA for the decision to award the country the tournament. In response, FIFA brushed off the allegation, calling on the association leader of the 32 competing nations to not allow football to be dragged into every ideological or political battle that exists. Others found creative ways to defend their decision to participate in Qatar World Cup. David Beckham insisted, engagement is the only way of making change after receiving criticism for agreeing to a €10 million deal to endorse the event. So ẹjọ́ lọ kà ní orí Daily Mail. O lè ń wò lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ lọ kà lórí Daily Mail. Ẹ lọ kà níbẹ̀. Ó ní tẹ́ wá kà níbẹ̀, ẹ máa ka full story nípa Qatar. Ọ̀rọ̀ tí Saudi la fẹ́ sọ. Ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà. Kí là ń bára wa jà fún? Kí ló fa wàhálà? Ẹ rí pé Kristẹni bá Mùsùlùmí jà. Mùsùlùmí bá Kristẹni jà.
Christian bẹ́lẹ́sìn àbáláyé jà. Ṣẹ́yìn ò rí pé wàhálà là ń bára wa fà. Does that take us to anywhere? No. Can that take us to anywhere? The answer is still no. Can we go anywhere with it? The answer is no. Last, oko pa àwọn ló máa jẹ́. Saudi sìn. Wọ́n ní ẹni tẹ́ bá gbá bọ́ọ̀lù nílùú wa o. Mùsùlùmí nìkan ni kó wá o. Wọ́n lẹ́yìn tẹ́ ń bọ̀ o. Kristẹni nìkan ni kó wá o. Wọ́n lẹ́yìn tẹ́ ń bọ̀ o. Wọ́n lóníṣẹ̀ṣe nìkan wá o. Wọ́n ní tẹ́ bá ti ń bọ̀ o. Kẹ́ dé fìlà ni o. Tẹ́ bá ti ń bọ̀ o. Kẹ́ wé gèlè ni o. Do they say that? No. They know how much they will make. Hosting football World Cup, they know how much they will make. This is business strategy. If you are a Muslim, you are a Christian, you only share. O láti ní ìfẹ́. If you want to be a Muslim, be a good Muslim. If you want to be a Christian, be a good Christian. Even if you want to be oníṣẹ̀ṣe. Why not be a good oníṣẹ̀ṣe? No, if you want to be a oníṣẹ̀ṣe, why tí o jẹ́ good oníṣẹ̀ṣe? Can you please tell me that? No. Yorùbá fẹ́ bá Igbo jà. Igbo fẹ́ bá Hausa jà. Only in Nigeria. Mùsùlùmí fẹ́ bá Christian jà. Christian fẹ́ bá oníṣẹ̀ṣe jà. All only in Nigeria. Then tell me, how can Nigeria progress? Can Nigeria move forward? No. Because in Nigeria, if I said there is no law, there is no country without law. Wọ́n ní ìlú tí ò sófin, ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. That doesn't mean pé kò sí òfin ní Nigeria. But some people are more. Some people are above the law. That is why they do more. So the lesser privilege. Now tell me, what will you gain? If you fight me or I fight you, what will be my gain? What would be our gain? Why can't we live in peace? You are a Muslim, live in peace with your neighbor as a Christian. You are a Christian, live in peace with your neighbor who is a oníṣẹ̀ṣe or traditionalist. Either Muslim, Christian, oníṣẹ̀ṣe, let us all live with tolerance, love, and peace with each other. Why are you discriminating? What will you gain? Ọmọ àwọn náà ni o, iná straight. Ìwọ ló pín náà ni. Ìwọ ni PA Ọlọ́run ni. Tí ń bá mo ti ní Nàìjíríà ńsìn, ẹ sọ pé máa wọná. Saudi ni. Wọ́n tún ní wọ́n lè mú ní gbangba. All the stadiums, the vicinity, the resisted areas, because they know they're going to get something. This will even make their country more popular. They will engage with people. The rich men, the rich women will meet with other contractors. They will do businesses together. They will make money. They will make money from Budweiser and all other kind of automatic. See, they will make more money on football. Now tell me, what money tí wọ́n máa make nígbà pé o sọ pé èèyàn kan ó mọtí, èèyàn kan ò ṣẹ̀sìn ẹ́. So what do I make for me? Let me know in the comment section. Did you think what Saudi Arabia did is right? Do they do the right thing? Do you think nǹkan tí wọ́n ṣe yìí kò dáa? Now, ẹ̀yin tẹ́ ń pinná, ẹ̀yin pinná of Nigeria Limited. Ṣé máa kó sínú ara yín sìn, ẹ máa di Gazab. Ẹ máa lọ sí Saudi, ẹ máa lọ bá wọn jà. Or what excuses can you give to us? Will you tell us pé wọn mẹ̀sìn wọn ṣe mọ́? Because àwọn ni wọ́n ní ẹ̀sìn wọn o. Ṣó máa sọ fún pé wọn mẹ̀sìn wọn ṣe mọ́? No, tell me waiting, I don't know. So nǹkan tí mi mọ̀ fún mi. Wọn mẹ̀sìn wọn má bì, ìwọ ló mẹ̀sìn wọn jù wọ́n lọ. They play. Kí ni mo sọ fún ẹ? They play. Saudi, yàrá kó tó po ó gba 20 boys tá bá fẹ́ rà dénú. Ẹ fẹ́ sùn sókè yẹ sùn kiri. If you are watching me for the first time, my name is Yorubawuyi. Yorubawuyi lèmi ń jẹ́. I am the one and only Akalolo of Yoruba land. Adáwọ̀nlẹ̀ Yorùbá.
ọmọ ń jẹ ọmọ lọ yọ olóyè sí òpè méjì mo ń bí ẹ kí ló tó fẹ́ sún sókè ó ti tẹ notification button ẹ kalẹ̀ kọ́kọ́ subscribe náà bẹ́ẹ̀lì tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ó ní notification bell ẹ tí bá ti mú wá wàá máa rí mi wò bí ìran Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́ I stand for peace I stand up for tolerance I stand for love I stand for harmony I stand to be corrected if the world does not need peace. But I believe the world needs peace. Religion crisis. Ẹ má yẹ kó ṣẹlẹ̀ o. Ẹ má jẹ́ religion fanatic. Kò ní gbé yín débi kankan. Ṣé kán rí yín kán máa sá ni? Káyé rí yín kán máa bẹ́ wọgbó. Káyé rí yín kán máa bẹ́ sọnù. Ṣé nǹkan tẹ́yin fẹ́ nìyẹn? Èmi ò fẹ́ bẹ́ẹ̀ o. Torí ẹ̀ mo ṣe ń jẹ́ Yorùbáwùyí. I am not Ẹ̀sìnwùyí. I am Yorùbáwùyí. Thank you so much. See you on the next show.